tún kú dédé àsìkò yìí ní gbogbo tọ́wọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire ní gbogbo tẹ̀sí bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wò wá kí ni ohun tí a tún mọ̀ já yín sí gan-an láàkó ìkíni ohun tí a mọ̀ gbé yín débẹ̀ tí a mọ̀ fi tó yín létí tí a ṣe bẹ́ẹ̀ tá a jọ máa yan nàná òun náà ni ọ̀rọ̀ lórí bí olùṣọ́àgùntàn kan ti ṣe jáde wá nínú fọ́nrán kan tó gba ojú òpó ayélujára TikTok kan léyìí tí olùṣọ́àgùntàn náà sì fi léde nínú fọ́nrán ọ̀hún wípé àwọn tí ń ṣe àwọn tí ń rí nínú ìran ó tó ọjọ́ mẹ́ta ṣùgbọ́n ilé tí àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn rí lẹ́nu ọjọ́ mẹ́ta ló ṣe bẹ́ẹ̀ ló ba àwọn lẹ́rù tó bẹ́ẹ̀ gẹ́ ló jẹ́ kí àwọn fi ìgbé síta wípé gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Alabi Pasuma àwọn ni ẹni àmì Ọlọ́run ni òlé tí wọ́n sì rọ gbogbo àwọn olólùfẹ́ wọn pé ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ padà lẹ́yìn wọn wọ́n sì rọ Alhaji Wasiu Alabi Pasuma náà láti súnmọ́ gbogbo àwọn àfáà tí wọ́n súnmọ́ láti súnmọ́ wọn pẹ́kipẹ́ki wọ́n ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ fi àwọn àfáà yìí kí wọ́n mọ̀ fi wọn sílẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbógun tí wọ́n ti di ẹni gbàgbé wọ́n ní ẹlẹ́mìí gígùn ní Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀wọ̀ ẹ bá mi wọ́n nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹkájọ gbọ́ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. hallelujah hallelujah a kú ojúmọ́ Monday tuntun ní gbogbo orílẹ̀-èdè ní gbogbo àgbáyé ní Nàìjíríà dé all over the world mo fẹ́ sọ̀rọ̀ nípa ènìyàn kan tí Ọlọ́run dẹ̀ fi ń hàn mí tí mo dẹ̀ máa ń rí tá a máa jọ ń jókòó tá a máa tún jọ ń sọ̀rọ̀ kódà níbi tó le dé èmi àti wọn a tún jọ jókòó ní stúdíò tá a jọ ń sọ̀rọ̀ mo rí pé kíní yẹn ń jẹ́ lemọ́lemọ́ mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé ẹni tẹ́ fi ń hàn mí yìí àmì wo ló ń bẹ lára ẹ̀ àṣìṣe wo ló ṣe sí ìpamọ́ ẹ tú àṣírí fún mi àwọn áńgẹ́lì náà wá tú àṣírí fún mi débi pé ẹ̀rù Ọlọ́run bà mí ẹni tí mo dẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí kò ń ṣe olórin kékeré ní Nàìjíríà àwọn olórin ńláńlá pọ̀ lọ jàrá bẹ́ẹ̀ àwọn olórin kéékèèké náà pọ̀ lọ jàrá àmẹ́rin tá a fi hàn mí yìí ó jẹ́ ènìyàn ńlá ní Nàìjíríà dé all over the world ẹni tá a fi hàn mí yìí ẹ̀rù Ọlọ́run bà mí lọ́pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé ohun tí mò ń sọ yìí mo fi ń sọ̀rọ̀ ẹ̀tàn kí ẹ̀gún tó ń bẹ nínú Quran kó dà àti inú Bible náà àti Kaaba àti Jerusalem àmọ́ nítorí pé mò ń sọ òótọ́ pé ẹni yìí in fact ẹ̀rù Ọlọ́run bà mí èyí tí mo wá rí lẹ́nu bí ọjọ́ mẹ́ta ìmú tó wá gbà pé àwọn ènìyàn Ọlọ́run ṣì wà tí wọ́n ń kọrin tí wọ́n súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí ta lẹni tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ Pàṣọ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ Pàṣọ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń tẹ̀lé ọmọkùnrin yìí ẹ má padà òun ló yẹ kó máa pè ní àmì Ọlọ́run Pàṣọ ló yẹ kó máa pè ní àmì Ọlọ́run tí Pàṣọ ò bá kọrin tẹ́lẹ̀ wà láìsàn bílà ìsìláwà iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ló máa ṣe wọn á bẹ̀bẹ̀ kan sínú ayé bàbá wa ẹ̀gbọ́n mi ìyẹn Pàṣọ Alabi ọ̀gá ńlá ṣéwù fújì ànábì fújì pásítọ̀ fújì mo wá bẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ mo bẹ̀ wọ́n mo rọ̀ wọ́n kó má fi àwọn àǹfààní sílẹ̀ Pàṣọ tí young rárá tí Pàṣọ bá pé 65 years lẹ́ẹ̀ máa tó mọ̀ pé Pàṣọ ó young wọn tí young báyìí tí Pàṣọ bá pé ìjọ tí wọ́n bá ṣe birthday 65 years ayé á gbọ́ ọ̀run á mọ̀ lẹ́ẹ̀ máa tó mọ̀ pé wọ́n ẹ̀ṣẹ̀ di ọmọdé ni mo wá bẹ̀ yín Alhaji Wasiu mi ò tó pè yín lórúkọ tí n bá rí yín pé a jọ jókòó áńgẹ́lì tó ń control gbogbo ayé Ọlọ́run ló rán áńgẹ́lì níṣẹ́ Jésù ló rán áńgẹ́lì níṣẹ́ tó bá jẹ́ pé mo bá fi ń sọ̀rọ̀ ẹ̀tàn kí wọ́n dá sẹ̀ríà fún mi àmọ́ nítorí pé mo fi ń sọ òtítọ́ oh God kí Ọlọ́run kó ṣe kí ni kó kẹ́ mi Pàṣọ ẹ̀mí yín á gùn ìyá yín fojú rí yín ó dẹ̀ tún fojú rí àwọn ọmọ yín náà tẹ́ bí ẹ̀yin náà tẹ́ wà láyé yìí ẹ̀ tún fojú rí àwọn ọmọ Alhaji Pàṣọ ẹlẹ́mìí gígùn nìyí o àwọn èèyàn ti gbógun tì yín tí wọ́n ti rán dà àwọn èèyàn ti dìtẹ̀ mọ́ yín tí wọ́n ti ṣe kí ni tán ti rán dà lọ́lá pé ọlá ẹnu kan tẹ́ ń lò ẹ má fi àwọn àǹfààní sílẹ̀
ẹ má fi àwọn àǹfà sílẹ̀ rárá, ẹ tẹ̀lé àwọn àǹfà. Àdúrà tó ń gbà fún yín, àdúrà yẹn ń wọnú àgọ́ ara yín. Gbólóhùn mi ni pé aláàjì ẹ má fi àwọn àǹfà sílẹ̀, ẹ máa jẹ́ kó máa gbàdúrà fún yín ní ìgbà gbogbo. Ẹni tó bá ń gbà lórí òtítọ́ ó máa rí òtítọ́ yẹn lára ẹ̀, ẹni tó bá dẹ̀ tó ń gbà lórí ẹ̀tàn ó máa ṣe kí ni, ó máa rí. Alhaji Paso, ẹ̀mí yín á gùn, ẹ̀mí yín á gùn. Gbogbo àwọn followers yín, àwọn èèyàn yín tó ń tẹ̀lé yín, ẹ má disappoint wọn, nítorí pé ẹ̀yin ló yẹ kó máa pè ní àmì Ọlọ́run. Àmì Ọlọ́run dẹ̀ wà lára yín. Ẹ ṣílò láti gbà tẹ́ tí ń bá bọ̀, ẹ ní ṣílò báyìí o, ẹ ó máa ga sí Jésù Olúwa wa, àmín. Ẹ káàbọ̀ padà. Àlàyé ọ̀rọ̀ náà lẹ́sìn bẹ́ẹ̀ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ kí àwọn gbàgbọ́ gbangba wípé ẹni Ọlọ́run, ẹni tó súnmọ́ Ọlọ́run pẹ́kipẹ́kí gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀run, ó sì wà lórí ilẹ̀ alààyè pẹ̀lú bí wọ́n ti ṣe jẹ́ olórin fújì. Ó jẹ́ kó di mímọ̀ pé ẹni àmì Ọlọ́run ni Alhaji Pasuma. Ó sì rọ àwọn olólùfẹ́ wọn láti máa padà lẹ́yìn wọn. Bákan náà ó rọ Alhaji Pasuma láti súnmọ́ gbogbo àwọn àfáà tí wọ́n súnmọ́ pẹ́kipẹ́kí bí iṣẹ́ ọ̀run, láti súnmọ́ wọn dáadáa nítorí gbogbo àdúrà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbà fún wọn, ó ní ó ṣe ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀, ó sì ń wọ̀ wọ́n ní àgọ́ ara. Tó ìyàtọ̀ bá kọ̀ sí yín, ẹ má gbàgbé láti bá a fi sọ sábàlá àríwísí ìyẹn comment section bó bá ṣe rí létí yín gan. Èròǹgbà tí yín, ẹ má gbàgbé láti bá a fi sọ sábàlá àríwísí ìyẹn comment section. Bákan náà kẹ́ bá láìkẹ́ sí bá a ṣe kẹ́bi sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. Ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́. A tún máa bá yín pàdé nígbà míì lọ́jọ́ míì lórí ìkànnì kan náà. Àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.